wá tún lọ sí police station wọn lọ rìpọ́ọ̀tù mi nígbà tí wọ́n rìpọ́ọ̀tù mi ọkàn tó rẹ́rìn ní ìgbẹ́ ọlọ́pàá tó dìbò ní ọlọ́pàá mọ́wọ́ rí èmi náà ló wá mú èmi rèé ìyàwó ta lórí ọ̀kadà nṣó ikú olówó apàgbàdá nẹ̀ bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ nṣó station yín. Báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ̀wọ́ àwo káwa náà kó má dára wọn báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ̀wọ́ àwo káwa náà kó má dára wọn. Oní kọ́mẹ́ǹtì ìbàjẹ́ ẹjọ́ kẹyẹ ká lọ mọ̀ ìtàn ni ó ń kálukú ń kọ o ìtàn àwọn kan ó ní à ń sọ yìí ìtàn àwọn kan ó ní à ń sọ yìí ìgbà táwọn náà ń ṣe wọn kún wá di tán ìtàwọn náà ń ṣe náà ìtàn náà ní o ó náà máa di tàn pé táwọn náà ń sọ ní ètò ẹ̀sìn dá ní ìsìn ìborí Facebook láti ń sọ yìí ó máa di tàn ogun ọ̀nà dídé ìsìn náà máa di tàn táwọn èèyàn máa wò wípé onìkan mẹ́tọ́ ń tó lórí ẹbí tó bó sórí Facebook tó gbọ́rọ̀ ìdílé rẹ̀ wá ìtàn náà ní ìtàn làwọn ń kọ yẹn yóò ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì ní sí abẹ́ àwọn ìtànsọ yẹn náà ní ìsìn ìtàn lẹ́yìn náà ń kọ tó bá yá ní ìsìn àyẹ̀wò máa kà wípé ṣé bàbá mi náà tó ti kọ́mẹ́ǹtì eléyìí báyìí àwọn ọmọ yẹn máa ka kọ́mẹ́ǹtì yẹn gbọ̀ báyà wípé a sọ wípé ìyàwó bàbá wa ó ṣe wá báṣabáṣa ohun gbógun tì wá lè dá sí parọ́ mọ́ gbogbo yẹn wá tún kọ́mẹ́ǹtì àwa iná lẹ́ tún wú àwa iná lẹ́ tún ṣépè fún ìbàjẹ́ lélẹ́yìí ọba aya ní ìsìn yìí náà máa di tán àyàn máa kà á wọn máa wo kọ́mẹ́ǹtì yín kí sí bàbá mi lọ kọ́mẹ́ǹtì báyìí sí àmì lọ kọ́mẹ́ǹtì irú eléyìí ṣùgbọ́n ṣá o wàláhì tàláhì zuma billahi lẹ́dí láhìláhìlá ọwọ́ gbogbo kọ́mẹ́ǹtì yín yẹn kó lè intimidate mi rárá kò lè fàmì ẹ̀yìn kò lè ní kí n mọ̀ sọ́n tí mò ń sọ mọ́ tí wọ́n wá jẹ́ pé mi ò parọ́ mọ́ yàtọ̀ yẹ kó òdo ni mò ń sọ bí o kò lè dìbẹ́tì mi ẹ mọ iye ọdún tí àwọn kan yẹn ti wà nù tèmi ni tí mi ò sọ jáde táwọn tó ta ní ẹsẹ̀ nítorí pé ẹ béèrè fún àwọn kan ti ẹ̀ sọ wọ́n lọ yẹ kí wọ́n lọ tì í mọ́lé wọ́n lọ yẹ kí wọ́n kọ́ àwọn sójà wà bá mi alábòsí ètí di mẹ́jọ rò ni àwọn ìròyìn náà gbìyànjú wọ́n ṣe gudugudu méjì àyà mẹ́fà ń gbàtọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn tọ́ọ̀gì alájà dìdì báyìí ni wọ́n kọ́ wa bá mi ẹnì kan yàn wá ná mi mọ́lé ṣùgbọ́n Allahu subhanahu wa ta'ala tí òde fẹ́ ní tiẹ̀ lẹ́wọ́ dúró tì mí wọ́n bọ́ lọ́run lé wọ́n àrí nǹkan kan ṣe fún yẹn bàbá yìí pé ẹn tó bá ti bọ́ ọmọ yìí tawakkal ala Allahi fahuwa hasibuhu àdéhùn tó lọ́run sí fáwa nìyẹn ẹn tó bá ti gbọ́kànlé òun máa tó ọlọ́run sì tó àwa bàtà wọn tọ́kì wọn dé pẹ̀lú ẹ̀yà àdìwọ́n dé dídí wọ́n gbé ẹ̀yà yẹn lọ ní o kí wọ́n bọ́ lọ nílé nígbà tí wọ́n tún wá ṣe lé ìtàn tí òtún wá rí pé your work wọ́n wá tún lọ sí police station wọn lọ rìpọ́ọ̀tù mi nígbà tí wọ́n rìpọ́ọ̀tù mi ọkàn tó rẹ́rìn ní ìgbẹ́ ọlọ́pàá tó dìbò ní ọlọ́pàá mọ́wọ́ rí èmi náà ló wá mú èmi rèé ìyàwó ta lórí ọ̀kadà nṣó ikú olówó apàgbàdá nẹ̀ bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ nṣó station yín pàtàkì station jọ yẹn àwọn àpẹẹrẹ ọlọ́pàá àwọn ọlọ́pàá tó wà lórí káńtà àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí wò wípé kí wọ́n fẹ́ sọ wọ́n ní kí ìyàwó àròjọ àwọn ọlọ́pàá bí mi lédè bó ṣe rí náà ló ṣe rí
bí ìyá wa ṣe sọ yẹn gẹ́lẹ́ náà ló ṣe wọ́n ní kí n sọ lẹ́nu mo ní kò sí nǹkan mo fẹ́ sọ nígbà tí mo ní ìyàwó parọ́ náà wọn tí mo ṣe náà lẹ́nu wọ́n sọ yẹn ọ̀yẹ́ máa dà àwọn ọlọ́pàá àwọn obìnrin pé àkèrè à ń sọ yìí. nígbà tí wọ́n rí i pé ó ṣeé ṣe kí àwọn yẹn ò fi mí lẹ̀ o wọ́n tún connect ara wọn wọ́n tún pe DPO wọ́n bá kó rọ̀ kó làbí lórí káńtà wọ́n bá kó lọ sọ́dọ̀ DPO ọ̀dọ̀ DPO ní ọdún wa kún gba yẹn gà yín tí mo yọ sínú fídíò yẹn gẹ́lẹ́ mo sọ fún DPO DPO náà gbóhùn bí wèrè pé yọ́bọ̀ ti ya wèrè ní oṣù mo ní bẹ́ẹ̀ ni mo ya wèrè kọ̀ọ̀kan mi bẹ́ẹ̀ ni mo ṣe ń kọ̀ọ̀kan mi in tó ṣẹlẹ̀ lèmi sọ fún yín yẹn àwọn lè pè ẹ pè mí lẹ́jọ́ lọ́dọ̀ DPO ní sanwó-ayọ̀ ẹ lọ béèrè DPO dà ọmọ tó ń sọ ẹ lọ ṣe ẹ láǹkọ̀ọ̀pù ni bó ṣe sọ fún DPO ní mo ní ẹ láǹkọ̀ọ̀pù kẹ wá láǹkọ̀ọ̀pù ọ̀wọ́ mi kẹ mú mi sọ ní ẹjọ́ mo tún déwájú adájọ́ tí màá sọ náà nìyẹn wọ́n bá jẹ́ kó dòdò ní lọ́kàn tèmi báyìí kó dòdò mò ń sọ lọ́kàn tèmi pẹ̀lú ní adájọ́ yàrá fẹ́ dá lọ́kàn tèmi pẹ̀lú ní àwọn ọlọ́pàá fẹ́ sọ tó bá ṣe kó dòdò mo sọ ibùn kan kí n kú sórí òdodo yẹn ó bẹ́ta kátó ti tọ́ ká fa ilẹ̀ olóore nínú yòókà kó rọ́ ká wà láàyè o ìyẹn burú yọyọ o ẹ bá lọ kó sọ́jà wà níbo ń sọ yẹn náà máa sọ ẹ lọ kó mílítírì wà nígbà tó náà máa sọ gẹ́gẹ́ bí déwádìí adájọ́ nígbà tó náà máa sọ ẹ rẹ́ mi lẹ́wọ̀n nígbà tó náà máa sọ kí gbogbo yín ò kí sòrò náà sí wa ètò kàn jẹ́ sòrò sí wa ní káwọ̀ wá parọ́ mọ́ yẹn àná parọ́ ìṣòro sí wa nípa wò lè parọ́ mọ́ yẹn tí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé kí wọ́n wá fi sọ́jà mú mi kí wọ́n wá fọlọ́pàá mú mi ẹ má bínú o case file yẹn sì wà Sanyo police station o àwọn afẹ́ lọ gbé dìde ó lọ bẹ̀ láti ibi tí àwọn ìròyìn bá dé o ṣùgbọ́n wà ní Allah kan subhanahu wa ta'ala tó ti ṣàdéhùn fún wa onímọ̀ aza o lẹ́sí uwájú ndùn làkún yansurukum min duni rahman innal kafirina ila fi gurur innal kafirina ila fi gurur onímọ̀ hasata ẹ̀ náà uwájú ndùn làkún tá ń jagunjagun yín náà àwọn lẹ́gbẹ́kẹ̀lé sáwọn ọlọ́pàá yẹn náà ni àwọn ẹlẹgbẹ́ mi lé sáwọn ìyá àjẹyè ni àwọn ẹlẹgbẹ́ gbúlé sáwọn adájọ́ yín ni àwọn sùúrùkù bídùn ràmọ́ tó fẹ́ ràn yín lọ́wọ́ lọ́kọ́ sí àràmọ́ ti wà yìí ta ni níwájú ọ̀tá àyè ta ni wọ́n láwọn ẹlẹgbẹ́ gbúlé tó wá fẹ́ ràn yín lọ́wọ́ àti àbá àràmọ́ ti wà yìí wọ́n ní nàlẹ́ kẹ́ẹ̀bìrì náà lábí gúrú ó ní gbogbo tẹ́ ẹgbẹ́ gbúlé yẹ ẹ̀tàn lásán ni gúrúùrù ló pé kò sí nǹkan kan ni ó fi wá sí. So ìtàn yà wá ipò rẹpẹtẹ lábàdà máa tú kẹlẹ bàbá yìí pé tẹ́ ń pè ní ògo yẹn ẹnìkan ń pa mí ni èyí ń pè yẹn lógo ṣókò wá nìyẹn láwùlà wàlà kó àtà ìlàbí láì ó ní òṣùpá ni ó ní bíbí bájú ojúgọ rẹ tẹ̀dá ó sẹ̀mọ̀ ẹ̀dá wa máa wá gbàdúrà kiri má ṣe bọ́ ibi ni tọkàn fojú jọ yé rè ìtẹ́ ń pè lógo yẹn ibi ni ló fojú jọ yé rè kọ́lọ́ yìí ó lè yé subhana rabbika.